ṣe máa ń pe Oòduà Ọlọ́fin, Oòduà Àtẹ̀wọ̀nrọ̀, Ifẹ̀. Ẹ̀wọ̀n ni wọ́n bá rọ̀, ẹ̀wọ̀n ni wọ́n bá sọ̀kalẹ̀. Kí ni a ti máa pe ibi tá a dé yìí nígbà tó ṣe pé ìṣe nílẹ̀ ń fẹ̀, ilẹ̀ tí ń fẹ̀ òun ló ń pè ní Ilé Ifẹ̀. Ilẹ̀ tí ń fẹ̀, Ilé Ifẹ̀. Kì í ṣe ẹ̀kan ní tẹ̀lé Ifẹ̀ mọ́ gbàgbọ́n omi ba gbogbo ayé jẹ́ lórí pé ẹ̀rí Ifẹ̀, Ifẹ̀ Oyè, Òtúfẹ̀, Ifẹ̀ Òdáyé, Ifẹ̀ Ẹlẹ̀mbẹ́bẹ́, Ifẹ̀ Adìẹ, Ẹsẹ̀ Adìẹ, gbogbo ìgbà tí wọ́n ń tẹ̀ ń tú wọn tó wá tó tẹ̀ kó tó di pé ó dúró bí ó ti ṣe dúró yìí. Kì í ṣe ẹ̀kan ṣoṣo ní ẹ̀tẹ̀ ilé ayé tó. Gbádùn Town TV. Enjoy every moment of your life. Bàbá, ẹ bá ń kí àwọn ará ilé sà. Mo kí ọkùnrin tóbìnrin, mo kí yín nílòbìnrin, mo kí yín nílọ́kùnrin. Ẹ kú láéláé, ẹ kú àti ẹ kú kalẹ̀. Gbogbo àwọn tí a ti máa ń bá sọ̀rọ̀ tá a ti máa ń gbóhùn sílẹ̀ lẹ́nu wọn, ó ní kinní kan tá a máa ṣe fún wọn. Mo máa búra fún gbogbo wọn ni. Bàbá, mo fẹ́ búra fún yín o. Ṣó ti yá? Ẹ máa wí tẹ̀lé ni. Èmi Ifáyẹmí Ẹlẹ́bùíbọn. Mo jẹ́jẹ̀ẹ́ pé gbogbo tí ń sọ lénìí òótọ́ ọ̀rọ̀ ni, láìsí àfikún tàbí àyọkúrò. Kọ́lọ́run kó ràn mí lọ́wọ́. Àmín. Yes, ó ti bẹ̀rẹ̀ báyìí náà nìyẹn. Ẹ káàbọ̀ padà bàbá. Ìyìn tó lára tó gbé wa wá sọ́dọ̀ yín, ìròyìn kan ń lọ káàkiri ó ti pẹ́ nípa pé ọmọ Yorùbá, àwọn kan sọ pé ìlú Mẹ́kà láti wá, àwọn kan sọ wípé ìlú kan láti wá, àwọn kan sọ wípé ó tún ká ṣe ń sọ títí ẹ̀ àtàmọ́ mátàmọ̀, ṣùgbọ́n mo rántí pé ẹ ti sọ fún wa rí wípé pé Oòduà Ọlọ́fin Àtẹ̀wọ̀nrọ̀, ó ti ẹ̀wọ̀n rọ̀. Àrùn ìtẹ̀yìn bá sọ làwọn afẹ́ ó látẹ̀lé ó ládìí mú torí òótọ́ ọ̀rọ̀ ni, ó rọ ẹnu fá ni àwa gbà pé òótọ́ ni. Ẹ̀yin gẹ́gẹ́ bí atọ́kùn fa, bàbá ẹ bá wa ṣàlàyé ọ̀rọ̀ kò yé wa ibo gẹ́gẹ́ ni ìran Yorùbá ti wá. Oòduà Ọlọ́fin ṣé òun ni bàbá wa ń tòótọ́ ni, ṣé ọmọ Mẹ́kà ni? Ṣé gbogbo àwọn tí wọ́n máa ń sọ wípé ilẹ̀ Mẹ́kà láti wá, ìbéèrè tá a máa ń bi wọ́n léèrè ni wípé tó bá jẹ́ Mẹ́kà ni a ti wá, kí ni ìṣe wa tó jọ mọ́ ará Mẹ́kà? Téèyàn bá sá kúrò níbì kan, àwọn tó jẹ́ Yorùbá tí wọ́n lọ sí Kúbà, tí wọ́n ń ṣe àṣà Yorùbá, ẹ̀sìn Yorùbá ńbẹ̀, gbogbo ohun tí wọ́n ń ṣe níbí ni wọ́n ń ṣe lọ́hùn. Àwọn tó jẹ́ Yorùbá tó lọ Trinidad and Tobago àti Brazil, wọ́n ń sọ èdè wa náà, wọ́n múra báyìí. Tó bá jẹ́ pé ilẹ̀ Mẹ́kà ni ìran Yorùbá ti wá, nígbà bí wọ́n lè rí pé kán sọ agboolé ní Saudi Arabia, ibi tí Yorùbá èèyàn tí ẹ̀ bá sá kó níbì kan yóò ní agboolé kan. Ṣé ìlà tí wọ́n ń kọ ìsìn náà wọ́n ń kọ Mọ́kà? Wọ́n ti ẹ̀kọ́ là Mẹ́kà. Ṣé èdè tí mò ń sọ ẹ̀ ṣé náà wọ́n ń sọ? Ṣé agbádá tí mò ń wọ̀ ẹ̀ ṣé wọ́n ń wọ̀ ń bẹ̀? Ọ̀tọ̀ tí ẹ̀ láṣọ ìbílẹ̀ wọn. Bóò ló ti wá jẹ́? Nígbà tí oríṣiríṣi ìwé ìtàn àgbáyé máa ń sọ pé àwọn kan migrate láti ibì kan wọ́n lọ ibì kan wọ́n ṣe, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ gbogbo orílẹ̀-èdè tọ́lọ́run dá ló fún wọn ní ìtàn bí a ṣe ṣẹ̀dá ayé, bílé ayé ṣe ṣẹ̀ tí ò jọra wọn. Tẹ́ bá lọ Ghana nísìn, tẹ́ bá ní kí wọ́n sọ bí ìtàn ẹni tó báyé ṣe bẹ̀rẹ̀ fún yín wọ́n sọ. Tẹ́ bá lọ China, tẹ́ bá ní kí wọ́n sọ báyé ṣe bẹ̀rẹ̀ fún yín wọ́n sọ, kò sì papọ̀ mọ́ra wọn. Tó fẹ́ jọra wọn díẹ̀díẹ̀ wa tá à ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa, àwọn ọlọ́mọ̀wé wa, àwọn òǹkọ̀wé, ọ̀pọ̀lọpọ̀ ń kọ ìtàn
láti inú ìwé síwèé. Jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò ní àǹfààní láti ṣe ìwádìí pé ká tiẹ̀ lọ ibi tí nǹkan gbé ṣẹlẹ̀ táwọn òyìnbó ń pè ní field research, pé ká mójú olóǹkòkò ló ń kojú. ká mójú olóǹkòkò ló ń kojú. Ibi tí nǹkan bá ti ṣẹlẹ̀ gan kéèyàn lọ ọbẹ̀ kó o ní nígbà báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì ti kọ̀wé àtèbó àtàwọn Yorùbá ìwé ìtàn Yorùbá, History of Yorùbá tí Samuel Johnson kọ, ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń tọ́ka sí i. Tẹ́ ẹ bá wo ìpìlẹ̀ History of Yorùbá pẹ̀lú Samuel Johnson, ó sapá kan jà mọ́ torí pé ojúlówó nǹkan tí wọ́n kó jọ gangan nígbà tí wọ́n kó gbogbo ẹ̀ jọ, ó kù dẹ̀dẹ̀ kí wọ́n tẹ ìwé òun. Ilé-iṣẹ́ tó fẹ́ tẹ̀ wọ́n ní ìlà lórí, iná jó ń bẹ̀, ó sì jó gbogbo kínní. Ọmọ tí wọ́n bí ló ṣẹ̀ṣẹ̀ wá wálé ló ṣẹ̀ tẹ̀lé àwọn kọ̀ọ̀kan jọ olùwé tá à ń rí kà lónìí. Ó yẹ kó ṣeéṣe kó jẹ́ pé gbogbo tí wọ́n rí ṣàjọ ojúlówó gangan. Èmi gan ní ìsìn bí mo ṣe wà ní ìsìn, mo ní láíbírì tí mo máa ń kọ̀wé, mo láwọn nǹkan tí mo máa ń kọ síbì kan lọ́kọ̀ọ̀kan. Nígbà tó bá yá màá wá ilé ẹ̀pọ̀ tètè. Tí ọmọ tí àbá jọjọ jókòó àbí kí n sọ fún pé eléyìí ni o, èyí ó tún kù èyí tí mo fẹ́ fi kún yìí, wọn lè mọ̀. Tó bá dé láíbírì mi nísìn, ó rí àtẹlẹjọ nǹkan lóríṣiríṣi lórí gbogbo ìwé tí mo ti kọ nísìn ti tó 10 lórí àṣà lórí ìṣe Yorùbá yẹn. Kò jẹ́ kí èmi ó fara mọ́ History of Yorùbá látọwọ́ Samuel Johnson. Èmi gbà pé àléébù ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò ṣe déédé níbẹ̀. Odù Ifá tó sọ bí a ṣe tẹ ilé ayé dó, kìí ṣẹ̀kan ni wọ́n tẹ ayé dó mọ́. Òtúrúpọ̀ wọn nífá, òun ni odù Ifá tí ó kọ́kọ́ sọ pé ó ní ẹ̀yìn wà tíun adífá fọ́lọ́fin Odùduwà ní tìkọ̀lé ọ̀run òwá kọ̀lé ayé. Ẹ̀yìn wà tíun adífá fọ́kọ̀ọ̀kan nínú irúnmọlẹ̀ níjọ́ tólódùmarè ní kí wọ́n lọ rèé ṣe ìtẹ̀dó ayé. Fúnra Olódùmarè ló pè wọ́n. Ẹ̀yin Ògún, Ṣàngó, Ọbàtálá, ẹ wá lọ tẹ ayé dó. Omi ni gbogbo ayé nígbà náà. Ọlọ́fin Oòduà ló wá lọ dáfá lọ́dọ̀ Ọ̀rúnmìlà. Ibi táwọn ń lọ yìí, kí ni kí àwọn ó ṣe? Wọ́n ní kán ní igba ẹ̀wọ̀n, èèpẹ̀, àkùkọ adìẹ ẹlẹ́sẹ̀ 5, ọ̀gà, igba ọ̀kẹ́, nǹkan tí wọ́n fi ṣèrúbọ. Gbogbo kínní náà ni wọ́n kó sínú àpò nígbà tí wọ́n ṣètùtù. Ọ̀rúnmìlà àti Ọlọ́fin Odùduwà. Àwọn yòókù ti lọ ṣùgbọ́n wọn ò lè sọ̀kalẹ̀. Omi ni gbogbo ibi tó yẹ kí wọ́n sọ̀kalẹ̀ sí. Ìgbà tí wọ́n dé, wọ́n á mú ẹ̀wọ̀n, wọ́n pàṣẹ fún ẹ̀wọ̀n pé kó dúró ní òfurufú, wọ́n sì sọ àbà mọ́. Ẹ̀wọ̀n yìí Oòduà ó gbé àpò, ó gbé kọ́ apá. Ẹ̀wọ̀n yìí ni wọ́n bá sọ̀kalẹ̀ nígbà tí wọ́n mú erùpẹ̀ tó wà nínú àpò wọ́n dà sójú omi. Adìẹ ẹlẹ́sẹ̀ 5 ló bẹ̀rẹ̀ sí ní tàn. Ọ̀gà ló kọ́rin ilẹ̀ ayé wò, ó sọ ọ̀gà sí. Bóyá yóò rilẹ̀ àbí ó ti lé. Nígbà tí ọ̀gá rìn ni ẹ tó mọ̀ pé ó ti le, ó ti mókun. Nígbà tádìẹ tàn, ó fẹ̀ lọ. Ṣùgbọ́n láti mọ̀ pé ṣó ti le, ó ti mókun ni ẹ sọ ọ̀gà sí. Ọ̀gá sì rìn, wọ́n rí pé kò jẹ̀. Ìgbà náà ni wọ́n tó ṣẹ̀ wá ń sọ̀kalẹ̀ lọ́kọ̀ọ̀kan. Ní sì máa ń pe Oòduà Ọlọ́fin, Oòduà Àtẹ̀wọ̀nrọ̀. Nífẹ̀ ẹ̀wọ̀n ni wọ́n bá rọ̀, ẹ̀wọ̀n ni wọ́n bá sọ̀kalẹ̀. Kí ni a ti máa pe ibi tá a dé yìí? Nígbà tó ṣe pé ìṣe ni ilẹ̀ ń fẹ̀, ilẹ̀ tí ń fẹ̀ òun náà ń pè ní Ilé Ifẹ̀.
ilẹ̀ tí ń fẹ̀ ó ní Ilé Ifẹ̀ kì í ṣe ẹ̀kan ní tẹ̀lé Ifẹ̀ mọ́ o gbàgbọ́n omi ba gbogbo ayé jẹ́ lórí pé ẹ̀rí Ifẹ̀ òòyè òtúfẹ̀ Ifẹ̀ òòdáyé Ifẹ̀ ẹlẹ̀mbẹ́bẹ́ Ifẹ̀ adìẹ ẹsẹ̀ adìẹ gbogbo ìgbà tí wọ́n tẹ̀ ń tú kó tó wá tó tẹ̀ kó tó di pé ó dúró bí ó ti ṣe dúró yìí kò kì í ṣe ẹ̀kan ṣoṣo ní ẹ̀tẹ̀ ilé ayé tó mọ̀. Oh yeah, let me tell you something. After the hustle of the day, sit down, relax, make you feel okay. No, they miss out on the latest gist for your community. It is sweet Badun Emi Town TV, your number one for quality. Badun Emi Town TV, a place where you can watch African arts, culture, history, and heritage. Keep watching our programs, like them, subscribe to our channel, and share it to the world. Badun Emi, Badun Emi, Badun Emi Town TV. Bàbá ẹ má bínú ẹ dákun ní àárín o mo ka àkọsílẹ̀ àwọn ìwé kan lọ́dọ̀ àwọn òǹkọ̀tọ̀ kan tí mi ò faramọ́ wọ́n sọ wípé nígbà tí Oòduà Ọlọ́fin Àtẹ̀wọ̀rọ̀ nígbà tó dé Ilé Ifẹ̀ wọ́n ní pé ó rìn wá ní pé kò tẹ́ ẹ̀wọ̀n rọ̀ wọ́n nígbà tó dé Ilé Ifẹ̀ wọ́n ní àwọn kan wà tó bá nílé Ifẹ̀ páwọn ẹ̀yà kan wà ìfẹ́ dákọ̀ ẹ̀yà wọ́n láwọn ẹ̀yà kan ló bá ń bẹ̀ pé àwọn ẹ̀yà yẹn ló padà wá wọ́n wá rí àwọn ọmọ aṣeré kan aṣeré ìbílẹ̀ kan ó fẹ́ mú kí ọ̀rọ̀ kó jẹ́ òótọ́ ṣùgbọ́n síbẹ̀ náà nǹkan ó sọ ọ́nà mi pé kí ní ìyí òótọ́ náà. mi gbọ́ ìtàn tó fẹ́ pa kò sétàn tó rújú mẹ́ bí Mọ́remí bó ṣe di pé ọ̀kan lára àwọn ọba aláyémọrẹ ni ọba ti gbéṣẹ́ ara obìnrin tó ṣẹ́kù láàfin àṣà tí Yorùbá ni pé ọba máa ń fẹ́bìnrin púpọ̀ tí ọba bá gbéṣẹ́ àwọn obìnrin wá tó wà láàfin ètò bá wù fúnra rẹ̀ tó bá fẹ́ lọ ló lè lọ àṣà òfin wa gba obìnrin ọba láàyè láti dúró ọba míì tó bá dé ló máa tọ́jú rẹ̀ náà ni ó tún máa ṣe ọkọ fún ìyẹn ni aláyémọrẹ. ní aláyémọrẹ. Mọ́remí níyàwó ẹ̀ tí eré gbogbo ẹ̀ náà Dúrádépọ̀ ṣe Mọ́remí Adéjọbí ṣe Mọ́remí ìtàn yẹn àwọn Ìgbò làwọn ẹ̀yà tó ń sọ pé àwọn Ìgbò ti wà náà mo sọ fún ọ lẹ́ẹ̀kan kì í ṣe ẹ̀kan ni wọ́n tẹ Ifẹ̀ dómọ ìtàn tí wọ́n ń sọ ìgbà tí yẹn ṣẹlẹ̀ ọ̀tọ̀. kì í ṣe ìbẹ̀rẹ̀. kì í ṣe ìbẹ̀rẹ̀. wọ́n da kíní ìpọ̀ ni bàbá inú nǹkan Awogedengbe ihun tí a tún fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí ní ayé òde òní oríṣiríṣi nǹkan tí ò ṣẹlẹ̀ láyé ìjọ́un ń ṣẹlẹ̀ báyìí ó fi á di pé tí ẹ̀rí pé láyé ìgbà kan ká tó wọ ààfin oríṣiríṣi ẹ̀ṣọ́ láti kàn ó yẹ dúró báyìí ó yẹ jókòó báyìí ó yẹ ṣe báyìí mo gbọ́ nínú ìtàn pé nígbà láíláí Aláàfin Ọ̀yọ́ gbogbo ẹnikẹ́ni tí ò bá rí Aláàfin Ọ̀yọ́ ó gbọ́dọ̀ sí fìlà kúrò lórí kó bu eérú kó fi kun ojú rẹ̀ àti orí rẹ̀ lélẹ̀ tí ń ṣe àpẹẹrẹ ìrẹ́ra ẹni sílẹ̀ àmọ́ láyé òde òní ó kàn dé pé wọ́n kálukú kàn ń gbùfìrì wọ́n ń wọlé àwọn tá a rí gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò táwọn wò pé ibi ni ààbò wà àwọn tí ń ṣàbòbò wá àwọn rí pé àwọn gangan oríṣiríṣi ọ̀tọ̀ ní ìkẹta tó ń bá ń bẹ̀ ó wá dé pé gbọ́mọgbọ́mọ la mọ̀ nígbà tá a wà kékeré ní ìsìn náà gbàgbàgbà ti wà wọn ò tó wá gbọ́mọ mọ́ ó fún wa ní gbọ́ta gbọ́ta bàbá ó ṣe á jẹ́ pé bí ọba ọ̀wọ̀ tí ń bẹ lára àwọn kábíyèsí kí ló ṣí ọ̀wọ̀ ń kúrò. ọ̀làjú ni ọ̀làjú ẹ̀sìn ọ̀làjú àṣà ọ̀làjú torí àpẹẹrẹ nǹkan tó sọ ní ìpìlẹ̀ ìwọ náà wo ẹni tó bá mọ ọba ikán tó bá mọ àgbìyàn kan tó ń pè ní Olú Ọ̀gán tó mọ̀ pé ọba ikán ó wà nísàlẹ̀ bẹ́ẹ̀ni tí ẹ bá fẹ́ mú Olú Ọ̀gán
ẹ fọ́ ilé ọ̀gán yẹn, ọ̀gán bẹ̀rẹ̀. àwọn èèrùn ó tú jáde, àwọn ikán ó tú jáde. Ẹni tó fẹ́ mú olú ọ̀gán, ikán ọmọ jàjẹ lọ́wọ́, ọmọ jàjẹ lẹ́sẹ̀. Àwọn tí wọ́n ń dáàbò bo ọba nu. Téèyàn bá ní ìrọ̀rí dáadáa kò lè rolú ọ̀gán mú. Tẹ́nìkẹ́ bá lọ bẹ̀ púpọ̀ bá sùn lóko ẹlòmíì ni ó tún bọ́ bẹ̀. Kó o sì ní fi ẹni tí. Àwọn ò ní fi ààfin ńlẹ̀ bí jẹnẹ tó bá ti gbá. Ó wá kan ibi tí ọba ilé tó wà nísàlẹ̀ ògbòdò báyìí níbẹ̀ ni ọba wà. Ó nílé tiẹ̀ lọ́tọ̀. Gbogbo àwọn ikán yẹn ìyẹn máa wá nǹkan tí ó jẹ. Ọba yẹn wà tóbi ju gbogbo wọn lọ. Bí ọba Àjàláyé ọba wa ṣe rí náà ni. Tá a bá ti yan ọba nílẹ̀ Yorùbá, gbogbo tẹrú tọmọ yóò lọ wárí fún ọba. Nígbà ọ̀làjú dé, wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́. Ọba máa ń rẹ́jà. Bí àgbẹ̀ bá lọ oko yóò mú iṣu wálé. Bí olófì bá hun aṣọ yóò wá gbé fún ọba. Bí tàjà kan ṣe wọ́n wá gbé ọba ń lè lọ́jà ẹlòmíwúrẹ́ wa wọ́n gbogbo nǹkan wọ́n máa ń sin ọba ni. Àtọ̀ ọ̀làjúdé táwọn èèbó gòkè yẹn ni pé wọ́n máa sanwó oṣù fún àwọn ọba. Wọ́n wá sọ ọba di òṣìṣẹ́. Gbádùn Emir Town TV. Enjoy every moment of your life.